fún mi Èdùmàrè ló nílé ayọ̀ lókè ṣó mi lọ́kàn mi tèmi ò bá sọ̀rọ̀ òdì tí báráyé nú táwọn ò bá sọ̀rọ̀ òdì sọ́ba ògo àwa délé ilẹ̀ ìlérí àwa dé ibùgbé ayọ̀ Odùduwà o. Táwa ò bá sọ̀rọ̀ òdì sí báráyé nínú táwa ò bá sọ̀rọ̀ òdì sí ọba ògo àwa adélé ilẹ̀ ìlérí àwa adé ibùgbé ayọ̀ Odùduwà o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́ ọba àjíyìn ọba lẹ́ni ọba lánàá ọba lọ́jọ́ gbogbo atóríṣe atọ́nàṣe Elédùmarè onídùúró mi onídùúró gbogbo wa ó mà ṣe o atúndúpẹ́ o atúfọpẹ́ fún orúkọ rẹ lẹ́ni o bàbá wa gbọ́pẹ́ àti ìyìn wa o ọba tí ì ń giyán Èkìtì tí ì ń gé ọbẹ̀ ìṣápá tòrò mọ́yán tí ì ń gé ẹ̀là lásìkò ọpẹ́ ló ń jẹ rẹ̀ bàbá mo tún dúpẹ́ mo tún fọpẹ́ fún orúkọ rẹ lẹ́ni o bàbá ètò tèmi amúlé ẹ lọ́wọ́ o kó bá wa darí ẹ̀ láyọ̀ àti àlàáfíà èmi tí mo fẹ́ sọ̀rọ̀ lẹ́ni má yẹ kí n ṣe ọ̀rọ̀ sọ o gbogbo etí tó fẹ́ gbọ́ mi lẹ́ni Olúwa Olódùn má yẹ kán sì gbọ́ o má yẹ kí tí wọ́n di o má yẹ kójú wọn náà kó fọ́ o nítorí kó wá bá wa fi àdúrà wá sí ìmúṣẹ lórúkọ Olódùmarè la gbàdúrà àmín. Ó dáa ẹ jẹ́ ká máa fi ti Ọlọ́run ṣáájú àdúrà ò kì í pọ̀ jù. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o níbi tẹ́ bá wà lẹ́ni ní òkè òkun ni ní òkè ọya ni ní ilé ni lóko ni lọ́nà ọjà mo kí gbogbo yín o a kú dédé àsìkò yìí o èmi olólùfẹ́ yín náà ni mo tún délé ní o Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi èjìrẹ́ òrìlà kí ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọmọ tó máa ṣe bí èmi eléjìrẹ́ ámúra o kì í ṣe ìgbéraga àṣẹ Olódùmarè ni èmi náà tún lọmọ olókè méjì takọtabo o ọmọ alálẹ̀ kọ́kọ́ bí ogún náà kan yín gba oṣù tọrẹ mo tún yàbàrá sílé olówó orí mi o ọmọ olóró àbẹ̀gẹ ọmọ amúdàsílẹ̀ fógun ẹnu pani lọ́nà kèpà ló làwẹ̀ ìyẹn ti tó lè ní torí orí kìíní máa ń pọ̀ gan ó dẹ̀ máa ń wú mi lórí tí bá ti ń kí lórí ètò mi báyìí ìyẹn lèmi náà fi sọ fún gbogbo yín tẹ́ bá fẹ́ kí n kì yín ẹ kàn sí mi ẹ sọ fún mi bó bá ṣe jẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ wá mọ orí kìíní gan èmi Ayaba Táíwò Adébáyọ̀ mo ṣetán láti bá yín wá síta gbogbo ẹ̀ ni mo mọ̀ kò sí oríkì tí mi ò mọ̀ ẹ pè mí ẹ sọ fún mi má bá yín kí orí yín á wú bẹ́ẹ̀ ṣe fẹ́ sí a tún padà sórí yẹn ní síwájú sí tá a bá ń bá ètò wa lọ mo kí yín ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi subscribe tẹ́ ẹ bá mi ṣe àpọ́nlé ètò yìí tẹ́ ẹ bá mi pín gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o ní àrùn gbé sọnù bí ò ṣe bí ọmọ o gẹ́gẹ́ bí a ṣe ń gbàdúrà wa ní Èkìtì lè ní ṣókí lọ́bẹ̀ oge ẹ má yẹ kí n fa ọ̀rọ̀ gùn ẹ rí mọ̀ wípé àkọlé ètò mi yìí ni pé ìyá olórí ó ti sọ̀rọ̀ ìyá olórí Naomi ọ̀rọ̀ òun ni a fẹ́ gbẹnu ẹ̀ sọ̀rọ̀ lẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá nítorí ẹ máa ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi ẹ dẹ̀ máa ń pè mí lórí aago gbogbo yín tẹ̀dẹ̀ pè mí lórí aago yálà lórí aago tọ̀dọ̀ mi ni o àti lórí aago akọ̀wé wa ni o àti alátúntò ètò wa gbogbo bẹ̀ náà ti ń pè wá tọ́dẹ̀ ti ń sọ ọ̀rọ̀ fún wa àwọn kan dẹ̀ tún kọ ọ̀rọ̀ sí wa lórí ímeèlì wa náà àwọn náà kan náà wọ́n tún fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi ní orí WhatsApp aago tá a máa mú sílẹ̀ lórí ètò yìí wọ́n ní ọ̀rọ̀ aṣiwèrè ló yàtọ̀ àti àwọn kọ̀ọ̀kan náà gan lórí ètò wa tó máa ń kọ àkọlé sí níbi description tó lóyìnbó ń pè àwọn kan náà tún máa ń kọ ọ̀rọ̀ síbẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ pátápátá ló yé wa gbogbo ẹ̀ ni mo dẹ̀ ti gbọ́ bíi pé àwọn ọ̀rọ̀ yẹn ti ìránṣẹ́ yẹn ó ti wá ń pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ẹ ń fi ọ̀rọ̀ rán mi sí ìyá olórí Naomi Sílẹ̀kùnọlá ọ̀rọ̀ yẹn mo fẹ́ sọ fún yín lénìí nípa ìyá olórí àmọ́ kí n tó sọ̀rọ̀ nípa ìyá olórí ní nǹkan bíi ọ̀sẹ̀ kan báyìí ọ̀rọ̀ kan ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán tí wọ́n gbé àwòrán yìí tí wọ́n gbé síbẹ̀ àwòrán yẹn àwọn kan
nítòótọ́ inú mi dùn nígbà tí mo rí àwọn èèyàn bó ṣe ń sọ̀rọ̀ nígbà tí wọ́n rí fídíò tí ẹ ní lórí fídíò yẹn bó ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ sọ wípé olórí ti padà inú ààfin ló ti ṣe ibì kan ló ti ṣe ìkíní kan ló ti ṣe inú wa dùn nítorí pé ìfẹ́ ta ní sí olórí a fẹ́ kí olórí kó padà sí ààfin ni àmọ́ nípa èyí sí kan tá a sì lè ṣe sí torí olórí kò tí ì padà sí ààfin àmọ́ bóyá olórí máa padà àbí olórí máa ò padà tá a bá máa rí ìparí oṣù tá a wà yìí a rí gbogbo àrídájú bóyá olórí máa padà àbí olórí ò ní padà àmọ́ lọ́wọ́ tá a wà yìí olórí ò tí ì padà ibì kan tí olórí ti ń ṣe ara ẹ̀ lẹ́ṣọ̀ọ́ ni olórí yẹn ni ẹni tó wà bẹ́ẹ̀ ti gbé orin yẹn sí orin yẹn dẹ̀ wá tún lọ bá nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mu ẹni mọ̀ wípé òun ló jẹ́ kí olórí Naomi kó máa smile kó máa rẹ́rìn-ín dẹ̀yẹdẹ̀yẹ nítorí orin yẹn gan ó ní ìkọ̀kọ̀ tó ń ṣe ní àgọ́ ara ẹ̀ bó ṣe ń wò ó ìyẹn jẹ́ ti ibẹ̀ àmọ́ ìyẹn kọ́ ni mo fẹ́ sọ lénìí ẹ jọ̀wọ́ àdúrà náà ni pé kẹsà máa bá wa gbàdúrà fún olórí Naomi kọ́lọ́run kó fọ̀nà ọ̀wọ́n o ẹ̀yin tẹ́ ẹ ránṣẹ́ sí mi gbogbo nǹkan tẹ́ ẹ sọ ìkọ̀kọ̀ náà ni wípé kí n bá ìyá olórí sọ̀rọ̀ kó ní ìyá olórí kó ṣe àtúnṣe kó máa gbàdúrà oríṣiríṣi ọ̀rọ̀ ni tí bá dẹ̀ ní kí n máa pe àwọn tó pè mí lórí aago níkọ̀ọ̀kan mo lè má lè ráàyè sọ ọ̀rọ̀ dáadáa àwọn mélòó náà ni mo fẹ́ pè àfàwọn tó bá tún padà tún mi pè àmọ́ wípé kí n máa sọ nìkọ̀ọ̀kan kò lè sí ààyè bẹ́ẹ̀ torí èmi náà ń ṣiṣẹ́ òun ló yẹ kí èmi sọ pé kí n kúkú wá sórí ètò bí ò tiẹ̀ ju ìṣẹ́jú mélòó kan kí n sáré sọ̀kan tí mo fẹ́ sọ ráńpẹ́ kí n dẹ̀ kúrò ńbẹ̀ lóòótọ́ mo ti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe rán mi mo dẹ̀ ti gbé ìgbésẹ̀ mo dẹ̀ ti rí pé ìgbésẹ̀ yẹn ó ti ń dé ọ̀dọ̀ ìyá olórí ní àárín ibẹ̀ yẹn ìyá olórí sọ̀rọ̀ lóòótọ́ ọ̀rọ̀ tí ìyá olórí sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́jọ́ kìíní àná òun náà ni ìyá olórí ṣì ń sọ o ẹ bá rí ní ọjọ́ kìíní àná nínú fídíò tí ẹ máa rí àwòrán rẹ̀ gbogbo yín náà lẹ ti rí àwòrán fídíò yẹn tẹ́lẹ̀ rí lẹ ti rí fídíò yẹn tẹ́lẹ̀ rí ó sọ̀rọ̀ níbẹ̀ wípé inú ń dùn wípé ìlérí olúwa ó ṣẹ nínú ayé ọmọ òun àti kábíyèsí ọ̀ọ̀ni ọ̀jájá wípé àwọn èèyàn sọ wípé òun abiyamọ àjẹ́ lòun wípé àjẹ́ ọlọ́mọ lòun òun kì í ṣe àjẹ́ burúkú wípé àjẹ́ ọlọ́mọ ni òun ó dẹ̀ ṣe àwọn kan máa sọ wípé èèyàn ṣe àlàyé oríṣiríṣi ọ̀rọ̀ ìrírí ẹ̀ lórí ọmọ ẹ̀ ó dẹ̀ fi ẹ̀dùnnú ẹ̀ hàn àmọ́ ọ̀rọ̀ tí ìyá olórí sì ń sọ náà nìyẹn wípé àjẹ́ olórí ẹ dẹ̀ rí ìyá Naomi tó sọ̀rọ̀ yìí ọpẹ́lọpẹ́ ọlọ́run àti ọpẹ́lọpẹ́ elédùà àti ìrànlọ́wọ́ ìyá olórí ní olórí Naomi ló fi di ẹni tó bí ọmọ fún ọ̀ọ̀ni ọ̀jájá lẹ́ni ìyá olórí ní pé òun ò kì í ṣe ẹni tó máa mú ọmọ fọ́kọ tóun á ti padà gbà lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan tí olórí gan dẹ̀ tún kọ sí Instagram nígbà yẹn tó di wàhálà tó di gbọmisómi òtó káàkiri tí gbogbo wọn á gbà káàkiri ìyá ẹ̀ kò mọ̀gbà tó kọ́ o olórí náà ò dẹ̀ kì í ṣe ọmọdé ó mọ nǹkan tó fẹ́ ó mọ nǹkan tí ò fẹ́ bí gbogbo yín ṣe gbọ́ náà ìyá ẹ̀ náà ṣe gbọ́ wípé ó kọ́ àmọ́ kò lè dá ọmọ ẹ̀ lẹ́bi torí òun àti ọmọ ẹ̀ ló mọ nǹkan tó rí níbẹ̀ yẹn ṣé ẹ dẹ̀ rí pé gbogbo yín ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ wípé bóyá olórí ti lọ rí olórí ò lọ rí olórí ò lọ rí olórí ò lọ rí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí olórí ńgbà yẹn àmọ́ mi tí ní sọ fún yín báyìí ẹ jẹ́ ká dúró di ìgbà tí wọ́n bá máa ṣe ọdún Agé tí olórí ò bá sí níbẹ̀ má ṣe wá ṣe àlàyé àwọn nǹkan kan fún yín tó ń lọ lábẹ́lẹ̀ tẹ̀yìn ò tí ì mọ̀ ṣe rí ìyá olórí lòun kì í ṣèyàn burúkú o pé òun ò lè fún ọmọ fọ́kọ kóun tún wá gbà lọ́wọ́ ẹ̀ o wípé ọlá ọlọ́run àti ìrànlọ́wọ́ òun lọ́mọ òun fi bí ọmọ fún ọ̀ọ̀ni ọ̀fìfẹ́ pé torí ìlérí ọlọ́run ni pé ọmọ òun ó gbọ́dọ̀ bí ọmọ pé gbogbo ipá òun gbogbo agbára òun lòun sà tí ọ̀rọ̀ yẹn tó fi wá sí ìmúṣẹ wípé torí ìmúṣẹ ìlérí ọlọ́run ni ó dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ wípé ọmọ òun ó gbọ́dọ̀ bí ọmọ fún kábíyèsí ọ̀ọ̀ni ọ̀jájá
wípé ṣé òun tóun ṣe akitiyan tó yẹn lòun á tún wá sọ wípé kọ́mọ òun tóun fẹ́ kó gbé ọmọ kó bí ọmọ fún Ọọ̀ni Ọ̀jájá kó tún gbé ọmọ kúrò ńbẹ̀ kó wá lọ máa dátọ pé òun kọ́ o pé àmọ́ ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó pé àwọn kankan tó dẹ̀ wà ńbẹ̀ kò ń ṣe nǹkan tí àwọn èèyàn lè máa gbọ́ níta pé kọ́dẹ̀ máa bá òun gbàdúrà wípé ìlérí Ọlọ́run kó ṣẹlẹ̀ o tó bá jẹ́ wípé lóòótọ́ ni ìlérí Ọlọ́run ni pé ọmọ òun ó máa ṣe aya kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ títí di ọjọ́ alẹ́ gbogbo rẹ̀ ó máa níyànjú lágbára Elédùmarè wípé kó bàa lè dáa lòun bá kiri o pé òun ò bá kiri o pé gbogbo bá dẹ̀ ṣe ń wo òun bó ṣe ń ṣe pé inú ló ń dùn tóun fi pé ọ̀nà tóun lè fi ẹ̀mí ìmoore hàn sí Elédùmarè nìyẹn ló jẹ́ kí inú máa dùn wípé ìṣe ọmọ òun tó dáa ó ṣe ojú ẹ̀mí òun wípé ọmọ tí ọba tó ti ń tiraka láti bí láti jọ ẹ pé ọmọ òun ló bí pé nǹkan tó ń jẹ́ kí inú òun dùn nìyẹn pé inú òun ló ń dùn pé kì í ṣe wípé ọ̀rọ̀ bóyá aláṣejù àbí kinní kan lòun ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ o ẹ̀yin olólùfẹ́ mi nípa ti ìyá olórí nìyẹn o wọ́n ní Ọlọ́run ò ní jẹ́ ká gbé ẹrù ẹlẹ́rù sórí ká di tiwa lọ́wọ́ o ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ mo dẹ̀ kí n tó mú èkútò mi sópin ẹ jọ̀wọ́ ẹ sáré bá mi gbọ́ ìkéde yìí. dédé wòye o ẹ̀yin ènìyàn wa ṣàlàáfíà làbá yìí ṣàlàáfíà ni gbogbo yín wà o afẹ́fẹ́ fẹ́ fi àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ ògbó yín fún ìfẹ́ tẹ̀lé sí wa tẹ̀ bá fi máa wo ètò wa ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi ní àkọ̀wé ètò ní Èkìtì mo ní kí n fi àsìkò yìí láti fi rán gbogbo wa létí wípé gbogbo a máa ń báyọ̀ ṣe polówó ọjà a máa ń báyọ̀ ṣe ayẹyẹ ọjọ́ ìbí àdẹ̀tún máa ń báyọ̀ ṣe ayẹyẹ ìgbéyàwó àdẹ̀tún máa tẹ́ bá fẹ́ rántí ènìyàn yín tó ti lọ àtún máa ń báyọ̀ ṣe pẹ̀lú owó káṣẹ́rẹ́ ìrọ̀lá máa béèrè àwọn béèrè owó púpọ̀ láti gbé èdè àti àṣà wa láti gbé lárugẹ. a ní tẹ́ bá tẹ́ fẹ́ kàn sí wa ẹ̀rọ bá ti sọ̀rọ̀ tẹ́ máa rí ní ojú ibi tẹ́ tí ń wò wá ó wà níbẹ̀ tó bá lè rí pé fẹ́ kàn sí wa lórí ìmẹ̀ wa ni ẹ máa gbọ́ lórí orúkọ ìmẹ̀ wa ni tayelolu17@gmail.com ẹ jẹ́ kí n tó sọ tayelolu17@gmail.com ẹ ṣe púpọ̀ gbogbo gbàdá bá fẹ́ kàn sí wa ẹ máa tó báyẹ pé tẹ́ bá pè wá ẹ máa rí mi akọ̀wé ètò wa lédè Èkìtì ẹ máa rí mi bá sọ̀rọ̀ àbí alága wa ẹ máa rí wọn náà láti bá wọn ẹ máa rí wọn bá sọ̀rọ̀ àbí alásopọ̀ ètò wa ẹ máa rí àwọn náà bá sọ̀rọ̀ Grace Anthony ẹ máa rí wọn náà bá sọ̀rọ̀ ẹ ṣe púpọ̀ ẹ kú fẹ́ wa gbogbo wa ẹ jọ̀ọ́ a ní kí n tó fi àsìkò ìrànlọ́wọ́ yín létí ẹ máa bá wa nífẹ̀ẹ́ ètò wa ẹ máa bá wa tẹ like gbogbo ìgbà tẹ́ bá ti ń wò ẹ máa bá wa tẹ like ọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ tó sọ ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ ṣe púpọ̀ kẹ́ẹ̀dẹ̀ tó máa bá wa kún ètò wa ẹ máa bá wa kún ètò wa fáwọn ènìyàn yín ẹ ṣe púpọ̀ ẹ kú fẹ́ wa Ọlọ́run náà á nífẹ̀ẹ́ gbogbo yín ẹ ṣe o ó dìgbà. Ó ṣeun o akọ̀wé wa ayé rẹ̀ á yùn o wí àrùn gbé sọnù bí ò ṣe bí ọmọ o òun lẹ ti rí yẹn ẹ̀yin tèmi fẹ́ àfikún kẹtù máa kàn sí wa náà lórí Facebook page wa o a wà lórí Facebook page ẹ má gbàgbé gbogbo nǹkan tó sọ níbẹ̀ yẹn o ní gbogbo ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn mo dẹ̀ tún fẹ́ rán yín létí torí àwọn kan náà tún sọ̀rọ̀ wípé tí olórí bá máa padà sí ààfin kó má kó àwọn ẹbí ẹ̀ wá àwọn àbúrò ẹ̀ ẹ gbọ́ ò ẹ̀yin tèmi àwọn ẹbí olórí wọn ò fìgbà kan gbé láàfin o àwọn àbúrò olórí ẹ̀gbọ́n olórí wọn ò fìgbà kan gbé láàfin o ẹ̀gbọ́n olórí ọkùnrin tẹ́rí yẹn ó ní ìyàwó ó ní ọmọ Àkúrẹ́ òun ló ń gbé àwọn àbúrò olórí tẹ́rí yẹn gbogbo wọn ló wà ní ilé ìwé o tó wà ní ilé ìwé gíga yunifásitì nítorí náà wọn ò fìgbà kan gbé láàfin o àmọ́ bẹ́ẹ̀ ṣe máa ń rí wọn láàfin yẹn tó bá ti ní nǹkan ṣe láàfin bó ṣe ń ṣe lọ́dọ̀ wa nìyẹn o wọ́n máa wá ti ìtẹ̀yẹ wọ́n tẹ̀ tí lè ṣe oúnjẹ tiwọn kán pe eléré láti wá gbé ilé ọkọ ọmọ wọn lárugẹ òun ni tó bá ti fẹ́ ṣe nǹkan láàfin ìgbà yẹn náà máa ń wá síbẹ̀ tó bá dẹ̀ ti wá wọ́n lè dé bíi ọjọ́ bíi méjì síra láti wípé kán
kó múra gbogbo nǹkan tó fẹ́ ṣe tó bá dẹ̀ ti parí ẹ̀ wọ́n lè lò bí ọjọ́ méjì sí ó lè wá tó ọ̀sẹ̀ kan tó máa lọ ó wá jẹ́ wípé báwọn èèyàn ṣe wá ń rí wọn yẹn àwọn tó bá lọ síbẹ̀ wọ́n á rí wọn ẹlòmíì ṣọ́gbà ẹ̀ ló ṣe lọ síbẹ̀ gbéborùn ló ṣe lọ síbẹ̀ a máa gbé ẹ̀rọ fóònù ẹ̀ a máa fídíò wọn káàkiri a máa yà wọn káàkiri láti rí pé kó lè rí nǹkan tó máa sọ kò dẹ̀ sí kò ṣẹ̀yìn àwọn inúnibíni tó jẹ́ wípé wọ́n ṣe ń wà yẹn kò tẹ́ wọn lọ́rùn wọ́n ní bá ń ṣe ní ibi bọ́ ṣe ń ṣe ní ibi báyìí ẹ̀wọ̀ bòmíì ni bá ṣe ń ṣe lẹ́kìtì nìyẹn o tó bá ń ṣe nǹkan nílé ọkọ mi bí mo ṣe wà yìí níṣẹ́ làwọn ará ilé mi tá ń gbárùkù tì mí tá ń tún kó eléré tiwọn lọ́tọ̀ tá ń lọ yẹ wọn sí níbẹ̀ tá ń jẹ́ kọ́mọ̀ wípé àwọn ará ilé ọkọ táyé lolú èjìrẹ́ àyàbá táíwò òun ló dé yìí bá a ṣe ń ṣe nìyẹn àmọ́ ẹbí àwọn tó wà níbẹ̀ yẹn kọ́ wọ́n lè má mọ̀ pé bó ṣe ń ṣe nìyẹn torí wọ́n lè má máa ṣe bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tiwọn òun ni àwọn èèyàn fi ń pa gbogbo ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ lè mọ̀ pé wọn ò lè ṣe kán máa ṣe nǹkan láàfin ó kéré jù ó pẹ́ jù oṣù mẹ́ta wọ́n á rí nǹkan ṣe láàfin kákan tó pé oṣooṣù náà ń ṣe nǹkan láàfin àwọn wọ̀nyẹn àwọn ẹbí àwọn àbúrò ẹ̀ àwọn ẹbí àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n máa ń wá láti ìlú Oǹdó Àkúrẹ́ láti wá máa yẹ wọn sí nǹkan tó wà ń bẹ̀ nìyẹn wọn ò fìgbà kan gbé láàfin nítorí ẹ̀yin náà tí ó ka yín lára kọ́ máa gbé láàfin òun ló jẹ́ kí n tún sọ ọ̀rọ̀ yìí o wọn ò fìgbà kan gbé láàfin o ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ o ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí o kẹ bá mi share o ẹ̀yin tẹ́dẹ̀ ń gbé ètò mi náà tẹ́dẹ̀ tún ń gbé síta inú mi dùn náà kò ṣe pé inú mi dùn o àmọ́ ẹ ṣé o níṣe tó máa yẹ àwa méjèèjì òun ló dáa o ó dàbọ̀ o mo dẹ̀ ti mú òkùtò mi sópin òun lẹ́sùlé olórí mi ní Èkìtì o gẹ́gẹ́ bí ìṣe mi o àdàdé àbọ̀dé ìpọ̀jà ẹ̀rẹ̀múrìn àríra ààyè gbé síbi rẹ̀ o mọ́ lọ sẹ́kìtì o yòókù o adé àjẹkànra o.